mo fẹ́ bá yín sọ ẹ bá pariwo ìgbà tí mo fẹ́ sọ ẹ lè gbọ́ ariwo rẹ̀ lè pè wá so now láti máa bẹ̀rẹ̀ òkú rẹ ẹ jẹ́ kí mùsùlùmí kan kọ́kọ́ fún wa ládùúrà lẹ́yìn náà ẹ fún kristian lẹ́yìn náà ẹ fún àwọn bàbá wa ẹ má jẹ́ kọjá àwọn bàbá wa nìkan ẹ jẹ́ ká ṣe mẹ́tẹ̀ẹ̀ta. èyí tí àwọn bàbá wa tí ó fi ọ̀nà
wọn ààrẹ wa ìlú ní o àṣẹ àwọn alápapọ̀ gbogbo èyí tẹ̀lé sí àtẹ̀yìn tẹ̀lé kí tí o fẹ́ ṣe òní ìfúnni àṣẹ wá sí bọ̀rọ̀bọ̀rọ̀ ló fi lọ bàbá wa aṣáájú wa ẹ̀gbọ́n wa Elédùmarè nínú Elédùmarè ọmọ Yorùbá ó fi ọ̀wọ̀ dárúkọ wọn bàbá wa Sunday Adéyẹmọ tí gbogbo ayé mọ̀ ní Ìgbòho àwọn ìgbòho ní ìlú àṣẹ ẹ̀yin Elédùmarè rán sí ilẹ̀ Yorùbá lágbára lọ Elédùmarè ikú ní ìfẹ̀tà lónìí rẹ̀ nípa yín àṣẹ ẹ débi pẹ̀lú ayọ̀ àti àlàáfíà ńlá tẹ̀ gbéra ẹ fara kọ́ pẹ̀lú ayọ̀ àṣẹ tá a bá wá rẹ́ ní káyọ̀ èèyàn kéèyàn tá a bí lóbìnrin tàbí tàbí àtẹgbẹ́ jáde nítorí pé tí gbogbo wa ti pọ̀ sí kì í ṣe gbogbo wa lọ́dún olúkálùkù lórí inú ṣùgbọ́n àwọn àgbàlagbà wọn sọ wípé ibà ahùn kì í ahùn àṣẹ gbogbo pé kí irú òwe kì í fún wa àṣẹ tá a bá wá rẹ́ ní káyọ̀ èèyàn kéèyàn tá a sọ pé tọ̀ ẹ lọ dán o tàbí ẹ lọ wò wá pé kí wọ́n tó wọ ìbò ìpínlẹ̀ Kwara ẹ àwọn ọ̀nà wọn burúkú sí ẹ irúfẹ́ ẹni tẹ́ yóò fọ́ máa ń lé àṣẹ àṣẹ wá irúfẹ́ ẹni tẹ́ yóò fọ́ láàrin lé àṣẹ wá dáadáa àwọn Ẹlẹ́dùmarè èyí tó bá káàkiri ilẹ̀ Yorùbá yìí ló kọ́ láṣẹ ní Yorùbá látọ̀ ọ̀rọ̀ bí ẹkún ní borí ọ̀rọ̀ kápò ní bọ́kù nígbà òkèlè bá jí kásọ̀ fún wọn kọ́fẹ́ káwọn olùdó àtàwọn tó kàn fún àṣẹ 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 ọwọ́ tó kèké bá gbé gbogbo ara ẹ̀mí fi hàn mo kọ́ láṣẹ ní Yorùbá látọ̀ ẹni tó bá mú iṣẹ́ kan wá àyájọ́ ni olóòní lẹ́yìn bàbá ọmọ Adéyẹmọ agbára lẹ́lẹ́ ló pọ̀pọ̀ àṣẹ wa kòkó sẹ́kù tó bá wò ó wá agbára lẹ́lẹ́ mọ̀lẹ́ òní ara wọn ló fi gbé sẹ́kù tó bá ti dọ́ra ẹ̀ ní sẹ́lẹ̀ bí kẹ̀kẹ́ tó bá dọ́ra ẹ̀ ní ìdílé ní kókò dọ́ra ẹ̀ ní ìdílé kòkó tó bá wò ó pa ẹ̀ láburú lórí bàbá wa láti ìmọ̀lẹ́ òní ara wọn náà wọ́n fi gbé lórí bẹ́ẹ̀ yóò fẹ́ bẹ́ẹ̀ o ìpínlẹ̀ ìbára tí wọ́n wọlé ní agbára lẹ́lẹ́ mọ̀lẹ́ gbogbo ilẹ̀ Yorùbá Kwara pátápátá lápapọ̀ ó mọ̀ sí ayọ̀ ni o ó mọ̀ sí iye ni o yóò rí bẹ́ẹ̀ yóò fẹ́ bẹ́ẹ̀ ọlọ́wọ́ àgbẹ̀. Please, everything open. From the weather address. Látọ̀dọ̀ bàbá wa Alhaji Isiaka Ọláyíwọlá welcome address. Bàbá wa kí bàbá wa. Ọ̀rọ̀ bí ní káàbọ̀. Adúgbò ọlọ́wọ́ náà. Adúgbò ọlọ́wọ́ náà. A sì kí gbogbo ẹni òde mi. Adúgbò ọ̀fọ́ lọ́jà sọ̀lá. Ibi tó ń gbé ti dáná. Láì ká sọ́sọ́ mi. Pẹ̀lú aṣojú tó gbogbo ọmọ Odùduwà, aṣojú sí gbogbo ọmọ Yorùbá, aṣojú gbogbo ẹni tó ń Yorùbá. Adúbáyé ọdún ìsọ orí ìyọ̀rọ̀ àlàáfíà àwọn àkàndá bíi tìrẹ. Adúbáyé ọmọ náà, Akíolóyè, ẹni tí ò mọ̀ ó bá ti dé ìpínlẹ̀ orí ìgbà àwọn báyọ̀ ọgbọ́dọ̀ rèé o. Ìlú òòsàrè ẹni tó bí ẹgbẹ̀rún mẹ́rin tó ti lórí pé ìnira wàhálà kò ní dé bọ́ọ̀mù Yorùbá kẹ̀kẹ́. Bẹ́ẹ̀ ló fi gbogbo ayé wọn kalẹ̀ nítorí ẹ̀ àwọn akọ̀ọ̀kan lọ́wọ́ torí pé wọ́n ń wọ̀ ọ̀gbọ̀n wá Kwara yìí. Wọ́n bá ti dé sí Kwara kíkà ni ó pa wọ́n sì bá wọn sọ̀rọ̀ ọ̀gbọ̀n ìlú wa Kwara State ọmọ bàbá mi sí tí wọ́n ń bẹ̀rẹ̀ nípa ìgbà tí wọ́n ń bẹ̀rẹ̀ nípa àbẹ́ àdúgbò owó lẹ́gbọ̀ọ́ láti lọ́wọ́ tó mọ́ àwọn tí ń bẹ̀rẹ̀ kápọ̀ àti pé kápọ̀ ojú ti lò ní ti Kwara yìí pọ̀ nípa Kwara. Ìrètí gbogbo Kwara àsìkò.
Àwọn tí wọ́n wà ní síkà yẹn jẹ́ kí àwọn ọ̀nà ti gbọ́. Ẹ kúrò níwájú síkà. Bẹ́ẹ̀ ṣe ń blọ́ọ̀kù síkà yẹn kò jẹ́ kọ́rọ̀ tán. Ẹ sì jẹ́ kí wọ́n tẹ̀ sí síkà yẹn. Ẹ kẹ́ fún ayé ká ìjọ. Ẹ jọ ẹni gbogbo ọdún náà bí díẹ̀ sí báyìí. Ẹ ṣe kan. Bọ́wọ́ fẹ́ pé bàbá wa láì tàn án ní àsìkò. Wọ́n pèsè ilé wa lọ́wọ́ mi. Bàbá wa ààrẹ gbogbo ọmọ ìbílẹ̀ ìgbórí rẹ̀ pọ̀. Lẹ́yìn ọ̀fẹ́ tí Dákáyọ̀dé lẹ́yìn ọ̀fẹ́. Wọ́n sọ fún mọ̀rọ̀ pé àwọn ènìyàn yóò fún ọbẹ̀ ń bọ́ ara. Kẹ́sì náà bọ́lá kẹ́ẹ̀tẹ̀ nínú olóògbé. Number one, a ní láti tọrọ àforíjì lọ́dọ̀ ìgbà bàbá tẹ̀lé ìjòkó láti di aago 9 láàárọ̀. Adúgbẹ́ atọrọ àforíjì lọ́dọ̀ ẹ̀yin ìyá, atọrọ àforíjì lọ́dọ̀ ẹ̀yin ọmọdé. Lágbára Ọlọ́run ìpínlẹ̀ Kwara ò ní bàjẹ́. Gbogbo ìrúbọ yìí tó ẹgbẹ́ ìjọba yìí ti ṣe agbára lágbára náà yóò gbà. Wọ́n ní tọ́ta bá rí gidi ní wọlé. Gbogbo ajínigbé, gbogbo akitì bá gbà kan lọ́wọ́ ẹni ó wọlé Kwara. Ẹ má bínú bí akọni ṣe ń rìn. Òun ni olóyè Sunday ọmọdé yẹn wọ́n rìn. Tẹ́wọ́ láwọn akọni yàtọ̀ fún àwọn olókun ọ̀fẹ́. Tábálágo mẹ́wàá, aago mẹ́wàá náà ni. Ọ̀pọ̀lọpọ̀ ojú ló wà lára ẹ̀. Tábálágo mẹ́wàá ó lè jáde lágo 8 àárọ̀. Aago mẹ́wàá rẹ̀ ó lè lágo 2. Ẹ má bínú. Lágbára Ọlọ́run ètò tó wá ṣe ò ní kábàámọ̀ rẹ̀. Orí yóò ní bàbọ̀dé rán. Ó ti lọ sóríṣiríṣi ni ó lọ rẹ ó bọ̀ rẹ. Yìí tó wá yìí, ọ̀wọ̀ rẹ̀ ọ̀tọ̀wọ̀ rẹ̀. Yóò wá ní àmì tó dára. Mo kí àwọn ààrẹ fún Ìbọ̀lọ́, ẹnjìnìà Lawal, mo kí sà. Mo kí ààrẹ fún gbogbo àwọn ọmọ bíbí Èkìtì ní Kwara, Professor Ọmọdé. Wọ́n fi eléyìí kí olóyè Sunday ọmọdé yẹmọ Ìgbòho Òòṣà. Bí màá fi parí ọ̀rọ̀ ní díje ní ọ̀fẹ́ gọ́fíìsì, gbogbo ọ̀gá ló lásìkò, àsìkò tó wà, àsìkò iṣẹ́ wà. Gbogbo òjòkó yín látara kò ní jásá sán. Akí bàbá Dami. Akí commandant. Àwọn Nàìjíríà PGN. Àwọn àkẹ́tà ń sọnù. Ẹ̀rí pé ọwọ́ wọn kan wọ́ lágbára olóyìn lẹ́rẹ́ bí àwọn ọ̀tá. Wọ́n fi eléyìí kí the national former national president gómìnà Ẹ̀dàgbèrè Jimoh. Mo tara wọn kí gbogbo ẹ̀yin NEC ní Ìbọ̀lọ́, Ìgbóònà àti Èkìtì
gbogbo ẹ̀yin national officers àti yín lágbára Ọlọ́run àsìkò yín yóò tù wá lára. Àti eléyìí ajá bàbá wa sáà ti Peter Ọlọ́runníṣọlá àtàárọ̀ ni bàbá ti jòkó. Bàbá ti kọjá 85 years ọdún alẹ́ ilẹ̀ wa ní ríbi. Mo tara kí gbogbo àwọn council of elders, àwọn bàbá professors, doctors, àwọn ọ̀jọ̀gbọ́n lẹ́yìn ìjọ̀gbọ́nù ní Ìbọ̀lọ́ Ìgbómìnà Èkìtì àti gbogbo ẹ̀yìn bàbá. Àkí Chief William láti lọ àwọn ní candidate fún APC. Àkí Chief Ọbánlá àwọn ní senatorial candidate Gbénga Sunday Ọbánlá àtàwọn làwọn láti dìbò adúgbẹ́gbẹ́ ẹ̀ṣẹ̀ wẹ̀kú sùúrù. Akẹ́ bàbá wa Adéyẹmí àwọn lẹ́ni òtẹ́ẹ̀lì bẹ̀rù láti bẹ̀ kí wọ́n tó lọ. Àwọn fi eléyìí kí gbogbo ẹ̀yin ọmọ wa láti Èkó, àwọn baba ńlá láti Èkó àti gbogbo àwọn ìfẹ́ lọ́dún tó wá láti Èkó. Ẹ gbọ́ pé olóyè Sunday Adéyẹmọ ó ń bọ̀ lẹ́bi wá pàdé ẹ̀. Ìgbà tẹ́lọ̀ fi padà ẹ̀ ní bí bàmíjẹ́ padà. Gbogbo wàhálà ìdààmú ìta àti wá rí lágbára Ọlọ́run ló bá wà pò lọ. Ní ṣókí torí ibi tá a wà yìí ìgbà tá a wọlé ní òbọ̀ bóyá ọ̀pọ̀lọpọ̀ wọn ń fúnra. Ọjọ́ Wednesday tó kọjá tó yẹ ká wá wọ́n rán mi lọ láti lọ bá olóyè Sunday ní Ìbàdàn láti jẹ́ ká mọ ìdí tàbí láti sọ̀rọ̀ ọjọ́ òní. Wọ́n gbà wá tọwọ́ tẹsẹ̀ à ń bọ̀ mọ́tò bá ń kọjọ́ yọ olùjọ́ mẹ́rin tó tó débí àwọn náà wà lójú pálá tàbí gbé débí. Ẹ̀yin tẹ́ ti wà ní látàkọ mẹ́wàá tẹ́ bá kọ́bí sókè. Ẹ̀yin tẹ́ ti wà ní láti dàgbò mẹ́wàá ẹgbẹ́ mọ́jáde ti sí ìgbọ̀fọ́ lọ́bẹ̀. Díje máa bínú sí ẹ. Ẹni tó bá wà bí láti dàgbò mẹ́wàá ẹni pé kò sí bọ́ọ̀bù tí ò ṣiṣẹ́, kò sí bọ́ọ̀bù tí ò ṣiṣẹ́, ẹgbẹ́ tó ń kẹ́ ẹ̀yẹ blọọ̀bù tó ti lò. Hello, àpẹẹrẹ irú ẹni tó wà sábò wọlé ni. Hello, àpẹẹrẹ ẹni tó wà sábò wọlé ni. Àwọn arìnrìn ẹnu wa ń dùn kò ní dàrí balùwẹ̀. Láti ìbẹ̀rẹ̀ ọdún mélòó sẹ́yìn, a ti kan wàhálà, a ti kan dàmú pẹ̀lú àwọn àlejò ọ̀rọ̀ tá a gbà. Nínú ọ̀rọ̀ ajé wa, níbi tá a wọ̀ ní Kwara South lónìí, tẹ́ bá fẹ́ jẹ àgbàdo òòjọ́, ẹ lè rí Èkìtì àbíbọ̀ lọ́rọ̀ tí kò lè tẹ́tẹ́ tó rókò lọ mọ́. Ẹ màmá tó di ká ti gbogbo mọ́ wa lọ́wọ́. Bẹ́ẹ̀ bá fẹ́ ra tòmátò nílé ọ̀dọ̀ wa, pàápàá jùlọ Ìgbómìnà Èkìtì. Ẹ màmá tó ń lo pólísì olóko òde lóko mọ́. Ní ọdún tí a mú yìí, bí oṣù méjì, òun ni wọ́n fi ti iléèwé wa
gómìnà Èkìtì tó ti bá àwọn ọmọ tó fẹ́ ṣe wáì wọn ò lè lọ. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ wa, ọ̀pọ̀lọpọ̀ àwọn ìyàwó wa, wọ́n lójú wọn rí bí wọ́n gbé ọmọ kan ní baba ńlá. In fact, ọmọ yìí láti ránṣẹ́ wípé bẹ́ẹ̀ni kẹ̀kẹ́ bá sanwó lé lórí pẹ́ẹ́tọ́ ní tábà sanwó lé lórí tábà tẹ̀ bí òun wá tó tábà tún dẹ̀ wọ́n para nítorí kan ti bọ́ mẹ́sùn sùkùtù. Àdéhùn òdìdí ọmọ yìí ẹ̀mí rẹ̀ lọ. Ìkàdí ìjẹ ẹ̀ta sí ìjẹ ẹ̀rin wọ́n tún ká ìsoko. Hello. Sẹ́wọ̀n kíkọ́ ní gómìnà mo máa kó wọ́n sẹ́ máa ká màá wọn gómìnà àmọ́ gbogbo ara wà bí ẹ̀dá kù. Gbogbo wàhálà yìí olójúkọ wá. Wọ́n fà àsìkò ìdúpẹ́ lọ́wọ́ ìjọba federal lábẹ́ àkóso àwọn bàbá wa. Bọ́lá Ahmed Tinubu. Abẹ́lẹ́ yìí dúpẹ́ lọ́wọ́ gómìnà wọn ní Kwara, Abrazak. Àwọn náà ṣe bá wọn. Omi ti gbọ̀dọ̀ kalọ́. Omi ti gbọ̀dọ̀ kalọ́. Bàbá yìí wò ṣe ayọ́lá pa. Ṣùgbọ́n agbára wa ò ká mọ́. Òun ló ní bá fún wípé ọlọ́run fúnra rẹ̀ ìwọ tó bá ń ka Kùránì dáadáa àdúgbò tó bá ń ka Bíbélì dáadáa irú wàhálà àti ìpọ́njú náà là kọjá ọlọ́run wà tẹ́ ẹ máa sọ fún nínú ẹ̀kọ́ dákẹ́ ọlọ́run wà sọ fún wọn wípé àlọ́ ló jẹ́ ọlọ́run tó jẹ́ ọlọ́run wọ́n ní lẹ́yìn ọlọ́run àtúfò náà òun ló gbé bàbá wa àbúrò wa ọmọ wa òun ló gbé wọn dìde this time around mo fẹ́ lù ọ́ òun ọmọ sẹ́fọ́yà ti ní ọlọ́run tó gbé ọ dìde ojú òní tì ọ́. Láti bá àwọn agbófinró wa ní ìpínlẹ̀ Kwara, Prọfẹsọ Ọlọ́láyàlé Ọbátọ́jọ́, Ẹnjìníà Lawan Èkìtì Bọ̀lọ́ àti Bísí Ìgbómìnà, àwọn mẹ́tẹ̀ẹ̀ta aláǹfààní láti bá àwọn agbófinró wa ṣèpàdé. Wọ́n dẹ̀ sọ fún wa wípé tinútinú nínú àwọn dùn sí i láti bá olóyè Sunday Adéyẹmọ ṣẹ́pọ̀. The only thing tó ń gbé àwọn ológun ní pé kíkí ìbọ̀rọ̀ dópin adẹ̀gbẹ́ lágbára ọlọ́run yóò dópin. Wọ́n ti wọlé Kwara lónìí, iṣẹ́ ti bẹ̀rẹ̀. Gbogbo omi tó bá ń lọ pátápátá ọlọ́run àtẹ̀lé ọlọ́run. Ẹnikẹ́ni tó bá lóun fẹ́ dé nàìjíríà ọ́ pápá jùlọ ẹnikẹ́ni tá a fi nínú obìnrin tó ní kó lọ́ọ́ gbẹ̀gbà ọlọ́run ló gbàrà àti ọmọ mọ́ṣẹ́ àṣírí yọrí ló ṣe o wákàtí mẹ́ẹ̀ẹ́dógún ọjọ́ méjì ọjọ́ mẹ́ta lọ ló ń bí àmọ́ sí ti dùn lórúkọ àwọn bàbá mi àti brọ́dà mi pẹ̀lú bàbá mi méjì àti ọ̀pọ̀ àbùsí Kwara State. No problem.
fẹ́ fi ti àkọlé àkọlé pé bàbá wa Chief Ayọ̀ Samuel láti Èkìtì lọ. Ẹ ṣùgbọ́n. Ìgbòho bẹ́ o, àṣírí àgbẹ̀ ní pákú. Ìgbòho bẹ́ o, àṣírí àgbẹ̀ ní pákú. Àwọn fi àsìkò fi èèyàn wa olóyè tí Sunday Adéyẹmọ Ìgbòho ẹ káàbọ̀ sí àwọn adarí wa tó bí sípà káàdé ẹdínlẹ abàṣẹ làwọn pòfẹsọ díẹ̀ sọmọ tó sọ àwọn àgbààgbà wa tí Peter lọ́dún tí wọ́n sàn ẹ̀rọ abẹ́rẹ́ ìyẹn méjì náà aláàjì ẹ̀rọ àlàbí gbogbo àwọn àgbààgbà wọ̀nyí gbogbo ẹ̀yẹ ọkùnrin gbogbo àwọn obìnrin a kú ìdílé o nígbà kan rí àwọn Yorùbá máa kú mi wọ́n ní àìsàn sílé bọ́ọ̀rù yìí Yorùbá gbà wọ́n wá sí kò rí bẹ́ẹ̀ mọ́ kóró ni mo ti wá èmi ni aṣáájú ìlú náà ní February 2024 làwọn tá a ń wí ni wọ́n pa kábíyèsí wa ìdá jẹ́nà ìyàwó wọ́n sì gbéyàwó ẹ̀wọ̀ gbó lọ 14 million lápò padà lẹ́yìn náà lára àwọn kọ́lẹ́jì àti ọlọ́pàá ìjọba fún wa wọ́n kọ̀ ọ̀gá nù wọn lẹ́yìn náà wọ́n tún gbé ohun àtọ̀yẹ̀ méje tí wọ́n ti gbé nígbà ọ̀dọ̀ ọlọ́pàá wa gbà tẹ́ bá kò ní kó rẹ̀ wá sí èrùkú ní CAC church lérùkú wọ́n pa èèyàn mẹ́ta nínú church wọn pé èèyàn tàbí ètò lọ kó ló di pé ìjọba gbà wọ́n ní Ìsàpà àwọn méje ni wọ́n kó wọ́n bẹ̀ kó ló di pé Ọlọ́run gbà wọ́n ní local government kejì tó wà nílẹ̀ Èkìtì yẹ Òkèrè ọ níbi tí bàbá wa ti wá ní Ìdọ̀pí tọ̀sánbòrò ni wọ́n gbé yàn bẹ̀ títí gba àti ìsọ̀ yìí àti bẹ́ẹ̀ lọ tó kò ní pé àti ìpínlẹ̀ wọ́n tọrọ yìí náà ìjọba ń gbìyànjú lóòótọ́ ṣùgbọ́n wọ́n sọ pé òmí pàdé pàdé bóyá ìdí nìyí tí Ọlọ́run fi gbé bàbá wa Ìgbòho tàbí lásìkò bóyá torí ẹ̀ lọ́lọ́run ti gbé ìdílé láti wá tó ìjọba lápá nígbà lọ́wọ́ ìjọba tí wọ́n gbé bàtà ní ìjọba tí wọ́n rọ̀ fún àti ìbẹ̀rẹ̀ sí o Ọlọ́run àpòyí sí láti gbogbo àwọn ọmọ ẹgbẹ́ ìlú ẹ̀kọ́ pé àmọ́ iye ní bẹ́ẹ̀ ni lọ́lọ́run gbé ìdílé lásìkò yìí bóyá láti wá kà wá lọ́wọ́ àwọn amúlẹ̀ta lápẹ̀rẹ̀ Ọlọ́run bẹ́ẹ̀ ní gbogbo lọ ìjọba ọ̀bí ti rẹ́kọ̀dù kan nípa àti ọmọ abẹ́lẹ́lá lọ́nà ó ní àlọ́ adára àwọn àfò ló tẹ̀lé lórí bẹ́ẹ̀ ti wá bí ọ̀pá ìdílé láyọ̀ ó gba ìtẹ̀ ìgbé láti wá pàdé àtàwọn òòlù ẹ̀mọ́ ọjọ́ òní sí rere gbogbo bàtẹ́ bá lò ní abúlé òní sí ní bàtẹ́ bá ti gbàgbà sílé lọ́pàá ní láyọ̀ ẹ káàbọ̀ Bashir Lawal tí wọ́n jẹ́ pẹ́sidẹ́ntì ìdọ̀lọ́blọ̀ ẹ̀ṣẹ̀ ọ̀rọ̀ bí ara wa tó bá dáwà ní ó lẹ́ẹ̀kí ilé ọmọ mi lẹ́ẹ̀kan àbí nígbà ìwáṣẹ̀ wọ́n pè kí nígbà ní ọ̀rọ̀ lágbára sábà sí lọ́dọ̀ wa nílẹ̀ ní ọ̀wẹ̀ sábà fẹ́ lọ sí wọ́n á pè ìlú láti lọ mí tí wọ́n fi lè rí oko láta ọ̀wẹ̀ láwá bẹ̀ ọ̀rọ̀ pé ọ̀rọ̀
àwọn èkúté tí wọ́n ṣe wọ́n sá. wọ́n bá ti gbà wọ́n dà wọ́n sọ pé tó bá ti kú bá sá ó ti tó wọn àwọn sì wọ́n kàn balẹ̀ pé ọmọ tó bàbá pọ̀ ló tì lẹ́yìn ọlọ́run wọlé agbóngbó tó orí ló fi gbogbo wá bí ẹ̀ ní sísè ìyẹn wá yìí ọkàn tó balẹ̀ ní pé ọdún Yorùbá máa ń bò wí wọ́n ní ẹlẹ́rù tí wọ́n bá bẹ́rù. níbi tó ti wúro ara yóò kọ́ kọ́ fẹ́. àwọn ìjọba wa ń ṣe àmọ́ àná tó fẹ́ kẹ́ wá fún wa bẹ́ẹ̀ ṣe ní kò tá à ń fúru ní ẹsẹ̀ jù bẹ́ẹ̀ lọ́bì ẹ̀rí ìgbé níbi tá a wà yìí ìgbà táwọn ẹ̀yìn náà kú dé ó ní ààrẹ ṣùgbọ́n ó sì láàrin oko wá ẹ̀rẹ̀ sí pé ẹ̀ bá tó bá ṣe kúrò nígbà yìí lásán olómi máa ń wo títọ̀ dára ọmọ kan sọ pé òun ò bẹ̀rẹ̀ níbọ̀dù àfọ̀bẹ̀rù sáré wọ́n á bẹ̀rù dára rẹ̀ ọlọ́run ti kú. ẹ̀yin ìyá sẹ́kọ̀ọ́ máa lọ. àjọ nínú ìtara ọmọ ìyá. gbogbo bàtẹ́ ìbá lòdì ọlọ́run ó sì ní ìbá tí wá ti pẹ́ ni àwọn àti ẹ̀ dúpẹ́ lọ́wọ́ gbogbo ọ̀rọ̀ tẹ́ ẹ lẹ́kẹ̀ẹ́ lòdì nínú wá dùn àwọn tó ń ta gbogbo àwọn ọmọ bíbí ìrọ̀lọ́ àti pé àwọn àdúgbò tàbí èèyàn wa ìlú ìlànà ọlọ́run ọba tó bá dẹ́kun gbogbo ìlànà tó ń bẹ̀ ọlọ́run gbogbo wa ọlọ́run tó pa wá pọ̀ ọlọ́run tó jẹ́ gbogbo wa náà. ọdún kan igi ẹlẹ́gbẹ̀ẹ́ta àwọn ní bàbá wa the life legal adviser ti ọmọ ìbílẹ̀ Ìgbòho Chief PAO Ọlọ́sọ̀lá SAN. Ẹgbẹ́ ètò àti olóyè Sunday kò pé ẹkú rẹ̀ ẹkú àbọ̀ yóò bá lé tí ẹ̀kọ́ bá kó yẹ tí ó bá ti délé yúyúyú òfin tó yọ rò pé ẹkú tó kó àṣẹ òtí débi àbí òtí débi yúyúyú. wọ́n dé bẹ̀rẹ̀ o. Pé ọlọ́run ṣe tó láti ní wá nínú ọ̀rọ̀lá. Nínú ìwé mímọ́, ẹ̀rí pé àwọn ọmọ Ísírẹ́lì bá ń jìyà tó ṣe wàhálà. Ẹni tí èèyàn òru rárá lọ́lọ́run lọ fọ̀ pé ìwọ wá, ìwọ lọ ṣe àkíkẹ́, ìwọ lọ ṣe àtiwájú àwọn ẹ̀. Ẹni ẹgbẹ́ kí tèmi ti jẹ́ láàrin ẹ̀yà ni láàrin ilé mi èmi lọ wá pé nígbà wo ìlú lọ́jọ́ orí tó dàgbà. ọ̀dọ́ ni wọ́n. ṣé ó kàwé ló lọ wá ní. ètò ọlọ́run. ọlọ́run ti ṣe pé òun wá pè ọ́ ìwọ lọ ṣe akẹ́kọ̀ọ́ láti yọ àwọn èèyàn kúrò nínú
ìyàwó ọlọ́pọ̀ ṣe mo ti wo ọ̀pọ̀lọpọ̀ ìtàbí o kí ni ń sọ ní lẹ́lẹ̀ ìgbòho táwọn èèyàn ní pé ìlànà ọ̀tẹ́ ní ọ̀gbẹ́ kí lọ bẹ́ẹ̀ nìkan ó gbádùn kan ọ̀rọ̀ ọlọ́lọ́lọ́ mo gbẹ́kẹ̀lé àbí bẹ́ẹ̀ kọ́ lẹ́lẹ̀ ìgbòho ní lájàjà o kò ní láṣẹ o gbogbo wa ìjà gbogbo wa ni pẹ̀lú àdúrà pẹ̀lú ọkàn kan láì ṣiyèméjì láì sọ̀tọ̀kúsọ ọlọ́run fún wa ní yóò fún wa ní kó ọrùn wa ní ìdáná káwọn sì sọ wọn sì ṣe ẹ̀dá máa rántí rẹ̀ lọ́sàn-án lóru nínú àdúrà nínú ohun àti ní information àwádé láti fún ọlọ́run fún iṣẹ́ o ẹ̀yìn nígbà tó tu kẹ́kẹ́ àti dájú pé ọlọ́run ó dájú ó pa iná fún wa náà yìí ilé ẹ̀wọ́ gbàdé ẹ̀ bá ti lọ nígbà táwọn olùkó ló wá ilé ilé tó kó wọn dá lọ pẹ́ wọ́n fẹ́ parí ara wọn tẹ́lẹ̀ fẹ́ parí ẹ̀ wo ni ìjọ ẹ̀rìn lọ́ọ̀dà ọ̀gá àdúgbò ni ẹ̀ wo ní ìyàtẹ̀ jẹ nílẹ̀ ìlú ọkà ọmọ fún àsìkò ìlú fún wa àdúgbò lọ́wọ́ ọlọ́run ọlọ́run sì kọ́ ọmọ síwájú sí i láti àṣeyọrí o láti àṣeyọrí o ẹ̀ṣẹ̀ ẹ̀kọ́ àpọ̀. Bàbá wa Frank, wọ́n ṣe àdúrà fún bàbá wa Sunday Igboho. Wọ́n wá lọ́wọ́ iṣẹ́ kan. Iṣẹ́ náà nínú àdúrà tí wọ́n ṣe. Wọ́n ní bàbá wa Igboho sà. Wọ́n ní èjì ogun lọ́ba ńlá. Alùpùpù kọ́lọ́dúdó. Onílé orí òkè tí ó sùn tí òwò tí kò ṣe wù àtàn ẹ̀yìn àgbàgbà mẹ́rìndínlógún ẹ̀dì ìgbẹ́ Sunday Igboho ṣàkíṣẹ́ kò gbúdọ̀ sí o. Kò gbúdọ̀ sí o. Àbúrò ò gbúdọ̀ ṣe é. Àwọn ọmọ lẹ́yìn rẹ̀ náà àbúrò ò gbúdọ̀ ṣe wọ́n. Ọjà. Ètò ààbò. Ètò ààbò ṣe pàtàkì, ó ṣe gbogbo kọ́lékálukú ṣàgbéjẹ́ mọ́wọ́. Gbogbo ẹni tó bá fẹ́ káyé pé ó yẹ kó ṣọ́ra ṣe. Ogun ó pọ̀ lókè, ó pọ̀ lọ́nà kọ́ba ní òjò bá wa dáwọ́ ẹ̀. Ìyá Gúúsù pínlẹ̀ Kwara. Ó gbóná girigiri nípa ìṣẹ́pọ̀ ààbò tó mọ́yán lórí. Olóko ò lè lóko, olódò ò lè lọ. Aráàlú ṣàṣòforí lóṣù ká mọ́. Àwọn ọkàn ọba ò balẹ̀ láàfin. Àwọn arìnrìn-àjò onífọ̀kànbalẹ̀ mọ́, ó wá ń gbé pẹ̀lú ìbẹ̀rù. Àwọn àjọ elétò ààbò wọ́n sapá wọn. Àwọn ọdẹ gbìyànjú. Ìjìyànjẹ́ wọ́n ṣèwọ̀n tí wọ́n lè ṣe. Ó di tóníkálukú sá kíjokíjo. Àwọn mùsùlùmí, kìrìsìtẹ́nì àtàwọn ẹlẹ́sìn àbáláyé gbogbo wọn ránṣẹ́ ránṣẹ́ lẹ́dùnmàrè. Lọ́jọ́ ni wáyé bá fẹ́ nílé ránṣẹ́ sí wa. Olóyè Sunday Májàsọ́lá Babadánilọ́lá ọba Adéyẹmọ. Ìgbòho òòṣà lóyítọ̀ ń jẹ́ gbogbo wa akó àmójúbà. Àpáta ni ológun dá sí ọmọ Adéyẹmọ. Ikú tí kiri nínú ọ̀pọ̀ tó pa ni. Àrùn tí ṣe ni lájò ọ̀pọ̀ tó ṣe èèyàn. Wọ́n ní àkàrà gidigidi ló bá fẹ́ ẹ̀kọ́ kàǹdù. A fi yàgà sẹ́yàgà ló dá yàgà lára.
ọba wọn níwájú ọkí wọn bó ṣe tọ́ àti bó ṣe yẹ wọ́n lò ṣe é ó pọ̀ wọ́n lọ́nà ó ṣàlọ̀ wọ́n lò ṣe tó ó kúnlẹ̀ obìnrin wọn tí wọ́n mọ̀ bínú wọn tó fa máa jánu owó àtẹ̀yìn ìdàtàn ojú ẹ̀yìn onímọ̀ tí wọ́n ń jáde àbí wọ́n fi ọ̀nà tẹ́lẹ̀ yìí ọmọ adéyẹmọ wọ́n fi ọ̀nà ìfọ̀ àwọn ni òkà ọ̀ wọ́n fi ọ̀nà àwọn àdéhùn ní abẹ̀yìnbó lẹ́kọ̀ọ́dẹ́ ọ̀tádẹ́dẹ́ ọmọ wọn nígbà wo mọ̀ rẹ̀ ọmọ alágbàdo òbí ọmọ akabẹ́jẹ́ ẹ̀ṣin ọmọ aládìkú adéláwẹ̀ àfòlùlàwẹ̀ orí àdé òkèpèrè ọmọ akadé òbí ọdún ìgbà ọ̀pọ̀ wọn wà sáde ọmọ adéyẹmọ tẹ́lẹ̀ yìí náà láti nílùú ni ọmọ òkúta lẹ́tọ̀ ọ̀nà àdínkù ìkápọ́ni lẹ́sẹ̀ lánà ìkápọ́ni lẹ́sẹ̀ lábọ̀ ìkápọ́ni pẹ̀lẹ́ ó nígbà tí mo àti mo wá lè dà àdínkù mo ní owó ní àdé lórí àwọn ìgbà orí àdé ọ̀lọ́sẹ̀ di ọmọ àti ọmọ nítorí ọmọ lájẹ́ 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 aláàfin ọ̀lájẹ́ ẹ̀ṣẹ̀ alájọmọ́ la lè fọ́nà àti lóbi jọba ọjà ìtàjẹ́ ìtàlọ́ nítorí ìjọba àṣìlò àti iṣẹ́ náà wáyé kí ní ẹ̀rẹ̀ kẹta ló kọ́ ní ẹ̀lú tó fi jọ ọmọdé ẹ̀mọ́ àbùláì atọ́dájú ọlọ́run aláwọ̀ lè ní jẹ́ ọba sàdá àbájẹ́ ní sàárẹ̀ olú ọjọ́ ọ̀rọ̀ ìjọ ọlọ́jọ́ ní ilé ọlá láti ọlá ọlọ́yọ pápápá ìṣẹ́jú méjì
bí ọmọ adé ẹ̀mọ́ wọ́n ti sọ fún mi. Ìjọba tí máa ń bọ̀ náà ni ọ̀rọ̀ àwọn àgbẹ̀kúnnù sí rí mi lọ́wọ́ ìyẹn òṣìṣẹ́. Nígbà tí Jonathan ti lọ́wọ́ àdé ọ̀gá rárá. Nígbà tí Buhari òun ó fi gbogbo ẹ̀ lọ́wọ́ Buhari gbogbo ẹ̀. Àti máa padà ń yé Jonathan. Àwọn kan tí òye nísìnyí wọ́n ń bú bàbá tí wọ́n bú torí pé kò yé wọn. Èmi náà ti bá wọn fún wọn rí nígbà tí òye mi. Ọmọ Yorùbá ni ní àwọn bàbá wa sì ní àní sílẹ̀ àní ọmọ ẹni tó ń ṣe ní bẹ̀rẹ̀ rẹ̀. Ní àdìsá ọmọ aládùúgbò tí mo rí àánú gbà tí mo bàbá Tinubu. Bàbá mi Olúbàdàn àti gbogbo ọba ilẹ̀ Yorùbá dìde. Ẹ bá ṣe kábíyèsí. Bàbá Tinubu pé president ọmọ rẹ̀ Sunday Yorùbá ni bàbá ní ọ̀rọ̀ lé. Yorùbá ní ẹ́ tó bá níta lórúkọ máa bọ̀ sí bàbá rẹ̀ máa bọ̀ lé. Mo wá wálé bàbá mi, ọkàn mi wá balẹ̀. Mo ń ṣe bó ṣe wù mí. Mo wá ní bàbá mi àyíká òmìnira. Ìgbà tí mo ń ṣe tí wọ́n lé mi wọ́n ṣe náà fi lé mi kóòlù. Òun náà ní pé kára àfi àwà fún àwọn fámìlì mi. Kì í ṣe pé tówó. Ẹ̀yin bàbá mi ilé ẹ̀ lọ sọ fún mi lówó. Gbogbo nǹkan tó yẹn nínú ayé lẹ tí mo ti fi àǹfààní yín ní. Sówó ni mo ní lọ́wọ́ sọmọ ó ti bí mọ́tò mélòó mo fẹ́ gùn ọ́lá àyè bàbá yìí. Owó tí mo jẹ́ lẹ́nìí tí ọba sẹ́ni kankan tó lówó mọ́ ní àdúgbò wa olówó lèmi náà. Ọlá bàbá mi rà sídìí Adéwọ̀lú Ládọjà mo fi ní. Pé Ládọjà ni mo ń tẹ̀lé láti òsì kan Olúbàdàn ni mo fi dìde padà. Ó kọ́ Ládọjà mo ń lò káàkiri ayé. Mo ló kọ́ ẹ̀ Ládọjà mo lò dọ́dọ̀ Oyinlọ́lá mo jẹun lọ. Mo lò dọ́dọ̀ Fáyọ̀sé mo jẹun lọ. Mo lò dọ́dọ̀ Bíbíkò mo jẹun lọ. Òsibí tí mo lórúkọ Ládọjà dé tí mi ò gbà yìí tí mi ò jẹun yó ni mo tún kó tí mo níjọ. Bọ̀ gbogbo tá a níyẹn náà nígbà tá a ń bọ̀ ní ayé àmú kankan wá tá a bá kú ànímú kankan lọ. Ìgbà mi tó bá sùn lórí bẹ́ẹ̀ ni wọ́n ń wọra mi pé sẹ́mi ìlúbá ẹ̀ lọ. Orúkọ tá a bá kú ànímú kankan lọ. Ohun tí ó kù tá a mọ̀ nígbà tá a bá kú ni pé nígbà tí àwọn báńdíìtì kan dìde nígbà kan Sunday dìde àti àwọn ọmọ Yorùbá kan àtàwọn kan wọ́n ṣẹ́ ogun yẹn wọlé torí wà láṣẹ wọlé. Bẹ́ẹ̀ náà wá fi bàbá wa bá lóòrùn lọ́rùn. Àtolóńgbò ni o àti gbogbo ọba torí gbogbo ọba tí ń bẹ ní Kwara yìí bàbá mi ni wọ́n o bàbá mi ní adama tí mo wà ní ẹ́sàì wọ́n bá mi ṣe mítìn nígbà tó dún ogun yẹn lé mo wá ní ẹ̀yìn bàbá mi ẹ̀sìn jẹ́ ìjọ wọlé láti fún ọ̀run àwọn pípù bá nìtì fún òun bí sì fìdí igi súnmọ́ gilọ̀ tó fi yíyọ bàbá ẹ̀jẹ̀ mi wọlé wá ẹ̀jẹ̀ kẹ́mi ọjọ́ wọlé ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ mi ò kú béèrè owó ẹ̀jẹ̀ mi ọjọ́ wọlé wá tí bá wá yọ wọlé àwọn ọdẹ àtàwọn fìgìláńtì tí bẹ́ẹ̀nù rẹ̀ jájọ sẹ́mítìn ẹ jẹ́ kẹ́mi bá wọn sọ̀rọ̀ a máa ń wọn pẹ̀lú àwọn sọ́jà àtọ́lọ́pàá àjọ sọ̀pọ̀ láàrùn wọn ọ̀sẹ̀ mọ̀ wípé gbogbo nǹkan ló ní àṣà àwọn bàbá wa sọ fún mi pé kò sí bí mo ṣe fẹ́ yọ wọlé yóò lì ẹ̀yin bàbá rẹ̀ ní tí àsìkò àtúnṣúpá tó lọ́lá ọlọ́run jẹ́ kẹ́mi àwọn bàbá mi yóò kú dáadáa ẹ̀ ní parí láéláé ẹ̀ ní dààmú lórí àwọn ọmọ yín lórí dúkìá ẹ̀ẹ́dẹ́ ni wọ́n jí gbé àdéhùn ayé tí bàbá ọlọ́ba tó láyé gbogbo àwọn tó ti bá wàhálà bá dé tì lọ kọ́lọ̀ tẹ wọn sáfẹ́fẹ́ àtọkùnrin àtọkùnrin kọ́lọ̀ ọba tó láyé tó nílùú yìí bàbá àṣìlè ní àṣemọ́ àwọn ìlú ẹ̀ mọ́ àwọn bàbá ìpín ìlú náà wọ́n yẹ kí n ti wá ṣùgbọ́n ṣe mọ̀ yẹn pé gbogbo nǹkan pẹ̀lú ètò yìí wọ́n yẹ nígbà tí mo fẹ́ wá wẹ̀ẹ̀dì oríṣiríṣi ọ̀rọ̀ lọ pé gómìnà ní kí n mọ̀ wá ìlú wa ń sọ ọ́nà ọ̀kan ní pé gómìnà ò ní sọ bẹ́ẹ̀ gómìnà mọ̀ pé èmi Sunday Adéyẹmọ ìwò ni mo ní mò ń bọ̀ bẹ́ẹ̀ ẹsẹ̀ mo wá parọ́ mọ́ gómìnà ò ní sọ bẹ́ẹ̀ inú gómìnà òkú sí bí wọ́n ṣe ń pààyàn ń bẹ̀ yẹn
nínú gómìnà òdùn sí bí wọ́n ṣe ń jiyàn gbé nínú gómìnà bá dùn ní kò ní kó sọ́jà wá kò ní kọ́lọ́pàá wá pé wọ́n bìjà yìí èmi ń sọnù ọkàn mi bẹ́ẹ̀ bọ̀sẹ̀ mọ̀ pé ọ̀rọ̀ kiri tí ọba lé á di wọ́n ń gbìyànjú ṣẹ́ẹ̀dẹ̀ rí kọmíṣánná pólísì ń bẹ Kwara yìí ìyẹn dáadáa ní o ó dẹ̀ lákìkanjú gan inú gbọdọ̀ pé bàbá wa tó jẹ́ olórí ìwẹ̀kùn bàbá onígbè wọ́n ti lọ bá wọn ṣe mítìrì tí wọ́n kọ́ lọ bẹ̀ ìgbà tí wàhálà àtàwọn ọ̀dọ́ wa nígbò ṣẹlẹ̀ àjọ ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú Kwara state gọ́ọ̀ abẹ́ kọmíṣánná pólísì yìí ni torí gbàtà wọnú gbé yẹn táwọn gbé yẹn bọ̀ àwọ̀ Kwara àwọ̀ Káyàmá àwọ̀ gbogbo owó dé ìgbẹ́tì yẹn bọ́ọ̀lì yẹn àwọ̀ bẹ̀ ẹgbẹ́ àti kọjá ìpínlẹ̀ Ọ̀yọ́ àwa mo wá pé kọmíṣánná pólísì múra mi àìjí ní kí n pè é mo wá pé síbi pé a ti ń gbọ́nú ọ̀dọ́ yìí ẹnẹ̀ ní láti bá wa bá àwọn ọlọ́pàá yìí sọ̀rọ̀ àwọn ọlọ́pàá tí a yìí fún mi àwọn RRT àwọn ọdún wọ̀nyí ọlọ́pàá ni wọ́n látọ̀dọ̀ bàbá wa ìṣẹ́kọ̀ general police bíṣù bàbá wa yìí ó ní pé àìjí tẹ́wọ̀ yẹn èmi ọmọkùnrin lágbo kan rò pé bàbá gbàtà arúgbó níbí bàbá ti wọnú olùgbò ní bàbá ó pé àìjí máa pe kọmíṣánná pólísì yẹn pé àwọn ògbó ti débi báyìí fún ọtọ̀ dáadáa ọlọ́pàá tó wọn sẹ́ǹsẹ́ nìyẹn the same thing director of SS tó sí Àjàyí èmi ọmọkùnrin lẹ́ni tàbí bá fẹ́ wọ́n dẹ̀ dá mi lóhùn mo fún wa support ọlọ́run ìjọba jẹ fún ọlẹ́yìn láti ṣe fún bàbá Tinubu fẹ́ràn wa àwọn tá à ń kóra ní Yorùbá gba fẹ́ràn Yorùbá yá fẹ́ràn Yorùbá tó bàbá Tinubu ẹ̀yà là ń sọ yìí ìran Yorùbá ẹ̀jẹ̀ kan náà ni wá ẹ̀jẹ̀ kan náà ni wá kò ẹ̀jẹ̀ kan ni wá wàláyé ọlọ́mọra ẹ̀jẹ̀ kan náà ni wá tí ọlọ́mọ afẹ́rẹ́ kan lágbára láti ṣe kankan tí yàrá ń jẹ àwọn ọmọ ẹgbẹ́ rẹ̀ wọ́n yẹ kájọ sí papọ̀ ní so now bí wọ́n ti wọ́ bílẹ̀ nìyí mo rí pé àwọn ẹ̀fọ́ aláàbò sójà ọlọ́pàá wọ́n ti ṣiṣẹ́ dáadáa fìjìláńtẹ́ kọ̀mọ́dà fìjìláńtẹ́ àti wà ó tójọ́ mẹ́ta èmi àti wọn máa ń sọ̀rọ̀ dáadáa tó tó di pé gbogbo wàhálà yẹn ṣẹlẹ̀ nígbà tí mo wá fẹ́ wọn bọ̀ mí mo kàn sí wọn mo ní kí àbúrò mi kan ọmọdé wọn lọ kó kàn sí wọn mo ní kó kàn sí wọn pé mo bọ̀ bẹ́ẹ̀ nígbà tí mo wá lẹ́nìí mo wá ipé gbogbo ibi tí àwọn ìjọba wa ti ṣiṣẹ́ dé káwa náà fọwọ́ kún wọn torí pé àwa fúnra wa la lè ṣaláàbò fúnra wa àwa ọmọ ìlú la lè péjọba pé kankan báyìí ṣẹlẹ̀ nínú gbogbo wa nínú ìlú wa níbi báyìí gbogbo ètò yẹn la máa ṣàlàyé fúnra bá ṣe máa ṣe tí àlàáfíà ọdẹ wà pẹ̀lú ògbó Ọlọ́run.